ni first suspect. Tí Fulani bá gbalẹ̀ Yorùbá, Ọ̀yọ́ ni first suspect. Tani tí bá ṣẹlẹ̀ sí wa nílẹ̀ Yorùbá, Ọ̀yọ́ ni first suspect. Tí ẹ wá àdúgbò ọmọ tí wọ́n kó ní Ọ̀yọ́ mọ́ Òṣogbo. Àbí Ògbómọ̀ṣọ́ tí wọ́n kó wọgbó láti Dèjìlá. Ṣé bí ọgbà ilẹ̀ Yorùbá, àwọn náà ní ká mú ọmọ lámùpa. Àwọn ni wọ́n ní ká mú ọ. Ṣé wọ́n ní àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tó gbowó kú Abíọ́lá. Báwo lọ́wọ́ ṣe kú ṣọ́ṣẹ́ àgbààgbà ó ṣe ìyá àgbààgbà ilẹ̀ Yorùbá ni. Ikú tó wá fún Adéyẹmọ lọ sílé ní July 1st 2021. Ṣé àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ò mọ̀ sí? Ẹ̀yin èèyàn ṣé ẹ̀nà ti gbọ́ wọ́n ní tógun bá wọlé Yorùbá wọ́n làwọn Ọ̀yọ́ ní kábùsọ wọ́n ní tí wàhálà ogun àwọn Fúlàní tó bá ti gba ilẹ̀ Yorùbá pé àwọn Ọ̀yọ́ gangan ní kábùsọ pé àwọn gangan lálábọ̀dé fún wa nílẹ̀ Yorùbá o wọ́n ní Ọ̀yọ́ lógún fẹ́ gbà wọlé Yorùbá pé Ọ̀yọ́ gangan ní alábọ̀dé yìí tó ń gbàbọ̀dé fún wa nílẹ̀ Yorùbá ẹ wo ẹ wá nǹkan kẹ́ fìdílé kẹ́ wá gbọ́ nǹkan tí màmí Yorùbáwòyè ẹ wá gbọ́ àwọn ọ̀rọ̀ èyí tí wọ́n tú jáde. Each and every one of them are saying Sunday Igboho should go and join Àmọ̀tẹ́kùn. It shows that Sunday Igboho must. Olóyè ìjọ tó bá ti lọ sọ pé ẹ lọ darapọ̀ mọ́ Àmọ̀tẹ́kùn ìjọ yẹn lèmi Yorùbáwùyí máa yọ orúkọ yín kò lórí péjì mi. Ìjọ Sunday Igboho bá ti join Àmọ̀tẹ́kùn ìjọ yẹn ni èmi Yorùbáwùyí máa yọ orúkọ yín kò lórí péjì mi. Because what I am saying now, this one, OPC will come out and say, go and join Àmọ̀tẹ́kùn. Individual will come out and say, go and join Àmọ̀tẹ́kùn. Kí lẹ plant sínú Àmọ̀tẹ́kùn yẹn fún Sunday Igboho. Ṣé kìí pé people ti plant nǹkan kan sínú Àmọ̀tẹ́kùn yẹn fún Sunday Igboho. I was on TikTok live show yesterday. And a guy sent request. He has been abusing Sunday Igboho in the comment section. Kó lọ join Àmọ̀tẹ́kùn ni, kó má balẹ̀ Yorùbá jẹ́, kó má dalẹ̀ Yorùbá rú. Later he sent request and I pick him up. Ó ní orúkọ òun Túndé. And he was even talking about Sunday Igboho. Ó ṣe gbá, ó ṣàwo, kó lọ join Àmọ̀tẹ́kùn. Ó sọ pé ilẹ̀ Yorùbá, ó sọ bí ẹni pé ó like ilẹ̀ Yorùbá. During that conversation with him, somebody sent me a note that Túndé tí mo ń bá sọ̀rọ̀ yẹn pé ọmọ Fulani ni, as in ọmọ Fulani, but èmi ò kí ń sáré jà. I kept calm for him. I was listening to him. Mo interrogate here. I don't sọ̀rọ̀. And he was praising Yoruba land. Òun fẹ́ kó ogun ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, kílẹ̀ Yorùbá dá, kíní kan. Mo fún láyè ó sọ̀rọ̀ tán. Mo wá gbé fídíò ẹ̀ jáde pé ṣé wọ̀ ní àbí wọ̀kọ́. This guy is a Fulani guy. Tunde Lucas on TikTok. His name is Tunde Lucas on TikTok. He was saying to me, Sunday Igboho should go and join Àmọ̀tẹ́kùn. Kí lẹ plant sínú Àmọ̀tẹ́kùn fún Sunday Igboho? Kí ni nǹkan tẹ́ ti plant sínú Àmọ̀tẹ́kùn fún Sunday Igboho? Why must Sunday Igboho join Àmọ̀tẹ́kùn? What have you guys planted inside? Ogun ló máa pa gbogbo yín. Ẹ já wèrè ni, àbẹ́ ìṣí èrè ni. Orí yín fẹ́ burú ni. Kí lẹ ti plant sínú Àmọ̀tẹ́kùn fún Sunday Igboho? Why is it supposed to go and join Àmọ̀tẹ́kùn? Go and join Àmọ̀tẹ́kùn. Àmọ̀tẹ́kùn tó pa àwọn ọmọ lọ́dọ̀ Oríyọmí Àmsátì. Jímọ̀ ọjọ́ ńlá tó ti kó nínú Àmọ̀tẹ́kùn ni. Tó pa àwọn èèyàn ní Ìbàdàn tó dẹ̀ wọṣọ Àmọ̀tẹ́kùn sọ́rùn. Tó pa ọmọ ìyá méjì ní Ìbàdàn. Oríyọmí Àmsátì lọ síbẹ̀ bí kò lọ síbẹ̀, ẹ̀fẹ́ ṣòfò ni. Ẹnu ọ̀rọ̀ fún ọ̀tọ́ pátá pé Sunday Igboho should go and join Àmọ̀tẹ́kùn. Màá gbé fìdí jáde, màá wá wún ẹ̀ ní èpè. Olórí burúkú yẹn lè kọ́ àwọn ìyá yàtọ̀ bàbá yín sínú Àmọ̀tẹ́kùn. Ṣé kí ni tó gbẹ̀bí tó ti kó èzì? Imú ni ẹbí ọṣẹ ìyàwó onímúkùdùrù. Afọ́jú alára gbígbẹ. Ó gbẹ níwájú gbẹ lẹ́yìn bí pèkèrè Yábà. Tí bá mú ẹ sọ́wọ́ ẹ̀jẹ̀ máa gbẹ. Tí bá fi lè mú ẹ sí ọwọ́ ẹ̀jẹ̀ ó máa gbẹ mọ́ mi lọ́wọ́. Wo olórí burúkú ẹlẹ́nu kùdùrù yìí. Ẹgbẹ́ kan ni tiẹ̀ wà. No to Àmọ̀tẹ́kùn. Sunday Igboho, we say no to Àmọ̀tẹ́kùn. Sunday Igboho join Àmọ̀tẹ́kùn. Ẹlẹ́mọ́lá pàwọ́ orí tó fẹ́ burú yẹn ní olórí burúkú yìí. Ẹ̀yẹ́ ni òfò yìí. Ẹ ti kọ́ Fulani bandit sínú Àmọ̀tẹ́kùn. Sunday Igboho lọ join ni ẹ̀. A lọ fún yín lọ́wọ́ náà. Wẹ́rẹ́ yìí.
Oh, mi rí àwọn èèyàn tó bá mi fún ní èpè. Mi ò rí àwọn èèyàn tó bá mi fún wèrè yìí ní èpè. Mi ò tí rí àwọn èèyàn tó bá mi wọ̀n ẹ́ ní èpè. Mo fẹ́ kó bá mi fún ẹ lépè kó yọ́ tán bí òrì. Kó bá mi fún ẹ lépè ká yí ẹ bàjẹ́ kí tí ẹ yẹ. Àmọ̀tẹ́kùn kọ́. Àmọ̀ṣúṣì ni ẹ̀yin ẹni òfò burúkú yìí. Now, ó ti kó ńbẹ̀ yẹn. Fẹ́ sọ́dọ̀ Àjàmbàdàn. A jẹ́ olólùfẹ́ olóyè Sunday Igboho kò ní fọwọ́ sí irú ẹ̀sìn àbí irú ẹkùn tí wọ́n dálẹ̀. Tó bá yẹ pé tòótọ́ ló nífẹ̀ẹ́ olóyè Sunday Igboho mo mọ̀ pé ò ní fọwọ́ sí, èmi ò fọwọ́ sí o. Ó wá lè mọ wù mí bí ọmọ alẹ́ Yorùbá, ó lè mọ wù mí bí ìran míì. Ṣùgbọ́n ẹni tí ò bá gbọ́ tẹnu ẹ̀dá yóò sọ pé yòókù ń pa àpọ̀. Olóyè Sunday Igboho ẹ̀yin tẹ́ ẹ bá súnmọ́ wọn ẹ bá wọn sọ̀rọ̀. Àbí kẹ́ ẹ jẹ́ kí fídíò mi yìí kóra pálá kọ́kàn wọn là ó dọ́dọ̀ ọ̀hún inú mi ò bá dùn. Àkọ́kọ́ mo kì í wo yìí akínní ẹ̀kú ọmọ akínṣe. Olórin kan ó sọ nínú àdéhìí rẹ̀ ó níyàwó kúkúrú wúlò jọjọ́ ọmọ burúkú wúlò jọ ogún bá yé. Ẹ̀yin ọmọ Yorùbá ni ejò kan bẹ abẹ́mọjá wọn pè ajá tó bá rorò ní wọn máa dẹ́ séjò bájá bá pa ejò ọdẹ ní ọjẹjò àmọ́ bẹ́jò bá pa ajá wọn làjá bọ́gùn rẹ̀. Olóyè ọmọ Adéyẹmọ ẹ̀ ní bọ́gùn ní o ó dà sẹ́ńtì dùbọ̀ rẹ̀. Ẹ wò ó àwọn nǹkan márùn kan bẹ tẹ́ ẹ bá lè ṣe láṣeyọrí àbí tẹ́ ẹ bá lè gbìyànjú ẹ̀ inú mi ọmọ dùn èmi náà wàá fọwọ́ sí i fi gbogbo ara sí i àìfọwọ́ sí i kò ní nǹkan kan ṣe o lójú àwọn tẹnimọ́nì sẹ́rí àmọ̀ pé bírú ilé ọ̀bá ṣe ta ló fẹ́ ṣe ó tiẹ̀ jẹ́ pé irú ọlọ́run ọba nìkan ni ò sí irú èèyàn pọ̀ lọ jàrá ṣùgbọ́n ṣe bí mi ìjà ní dálẹ̀ ẹ má jẹ́ wọn lùlù Yorùbá fún yín Yorùbá tí Yorùbá bá ń sọ fún yín pẹ́yìn rẹ la wà tẹ́ ẹ bá rìn lọ wájú ẹ máa wọ ẹ̀yìn wo àbí Yorùbá kọ́ ni tí wọ́n sọ̀rọ̀ ànábi bá mi ìkújúmọ́ tó mọ́ Yorùbá tó ṣe pé àrùn lẹ́nu wọn ó bá gbóná jajaja lálẹ́ yóò tutù kó tó dàárọ̀. Brother wa Àjàmbàdàn ẹ ṣé gan ẹ ṣé gidi gan ma play video yìí tán o it's about 18-minute video and I'll play everything. Ẹ ṣé gan lórí ìwúre tẹ́ ṣe follow Sunday Adéyẹmọ Ìgbòho ṣá a dúpẹ́ lọ́wọ́ yín. Ṣùgbọ́n at this time tílẹ̀ Yorùbá ń gbóná lọ́wọ́lọ́wọ́ yìí what Sunday Adéyẹmọ Ìgbòho ṣá need is encouragement. Encouragement. We cannot sit down and fold our arms. Nígbà tí àwọn àgbàgbà tó yẹ kí wọ́n dìde fún wa tí wọn ò dìde fún wa. Àwọn àgbàgbà tó yẹ kí wọ́n jà fún wa tí wọn ò jà fún wa. Nígbà tá wá rí ẹnìkan tó wá jáde tó lóun fẹ́ jà fúnlẹ̀ Yorùbá. I think Adisa deserve our prayer. Our words of encouragement. Taba tó wá ń fa òun sẹ́yìn. Tẹ́lẹ̀ ni mi ò lọ́wọ́ sí, títọ̀ òun ní mi ò lọ́wọ́ sí. Lọ́dọ̀ kọ́ ọ̀pọ̀ èèyàn kọ́ ló máa ń gba ìlú. Ọ̀pọ̀ èèyàn kọ́ ló máa ń gba ìlú. Tẹ́rọ bá pọ̀ jù náà. Ó máa ká síwín kó wèrè kó dìgbòlugi. Tó bá pé èèyàn díẹ̀ náà ló fẹ́ gba ìlú fún wa. Ni wọ́n fẹ́ yọ wá nínú ogun Fúlàní apààyàn. Plus àwọn ọmọ Yorùbá tí wọ́n ti darapọ̀ mọ́ Fúlàní. Ṣé rí Ọ̀yọ́ kí wọ́n sáré sọ kinní kan fún yín ẹ̀yin ni first suspect. Mi ò gbàdúrà kí nǹkan ṣe Àdìsá ọmọ aládìkú mi ìgbà káburú ṣe àbúrò òdẹ ní ṣe mo máa sọ pé nígbà tí wọn gan bá sọ mo máa sọ fún ọpọ lóye bí mo ṣe fẹ́ fún yín kó rí bẹ́ẹ̀ fún mi. Tí èmi ayé làgbé ẹ̀bẹ̀ ní bá ń báyàn ṣe mi ò gbọ́ nǹkan kan o.
100% loyalty ni, kò sí 99.9% loyalty lórí títí ọlọ́dà, 100% ni. Tí n bá dẹ̀ báyọ̀ ṣe Ṣàngó lè fa mi padà sọ́dọ̀ onítọ̀hún. Tí ẹni tí bá ṣe ọ̀tá Sunday Igboho ní èní, Ọ̀yọ́ ẹ̀yin ni first suspect. Ọ̀yọ́ ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú ọmọ yín, ọmọ tẹ́ ẹ bí nínú, ọmọ yín Sunday Igboho, ọmọ tẹ́ ẹ bí. Àti bú àtòrò Sunday Igboho Ọ̀yọ́ ni, ìlànà yẹn pọ̀npọ̀n lẹ́kẹ̀ẹ́. Yorùbá náà mẹ́ni òní burú ká fi fẹ́kùn pàjẹ́. Èèyàn gbọ́dọ̀ dánmọ́ nù pẹ̀lú omi ìwẹ̀. Ká tó pé ìyàwó ṣerun tó rẹwà, ká wá ní kódò máa pàwẹ̀, ká wá bẹ́ orí ìyàwó sápò. Sórí fífọ́ lògùn orí bíbẹ́ ni. Gbogbo tó bá tiẹ̀ wá wù kí Sunday Igboho ṣe fún ìṣe bọ́ ọmọ yín ni. Wọ́n ní wọn ní nílé ọmọ títí tí kò kọjá bẹ́ẹ̀ ìyá ẹ̀. Èwo ni ọ̀tẹ̀? Ọ̀tẹ̀ Ọ̀yọ́? Ọba kan ò bá kan ṣe ìkó ò bá kan. Ṣé lórí ibi tá wà yìí? Nítorí pé ẹnu Fúlàní kò. Fúlàní tó wà nínú igbó Fúlàní ni. Fúlàní tó ń gun ọ̀kadà Fúlàní ni. Fúlàní tó wà ní House of Assembly Fúlàní ni. Fulani professor Fulani ni, Fulani soldier Fulani ni, Fulani president Fulani ni, Fulani bandit Fulani ni, Fulani terrorist Fulani ni, Fulani mefura Fulani ni, mechuru maker Fulani ni, Fulani di màálù Fulani ni. Why tí ọmọ tẹ́ ẹ bí nínú, ọmọ yín tẹ́ ẹ bí nínú, ó ṣe wá jẹ́ ọ̀tá yín. Elédùmarè ṣàánú mi o, má sọ mí dọ̀tá ọmọ o. Má wá sọ àwọn ọmọ mi dọ̀tá mi. Ọgbọ́n ìmọ̀ àti òye yín ò kí mọ ìkórè máa mi, mo bẹ̀ ẹni ẹlẹ́dàá mi. Má sọ mí dọ̀tá àwọn ọmọ mi, má sọ àwọn ọmọ mi dọ̀tá mi. Jẹ́ káwọn ọmọ mi nífẹ̀ẹ́ mi, kán nífẹ̀ẹ́ ara wọn. Tí kò bá ṣe ọ̀tá Sunday Igboho lẹ́ni, ẹ má yẹ àṣọ ọ̀tún, ẹ má yẹ àṣọ òsì. Ọ̀yọ́ ló máa kọ́kọ́ wá wá. Ẹ̀yin ni first suspect. Kò sí tí Sunday Igboho yẹn ṣe tó mọ̀ ṣe ní Ọ̀yọ́ yẹn. Kí ló dé? Wọ́n ní tí kulé ò bá pààyàn tó dé ó lè pààyàn. Ṣé ìfẹ́jọ yẹn kulé ni? Bọ́dà wa Àjàmbàdàn, ẹ̀yin kọ́ ni mo bá wí o. I am talking to Ọ̀yọ́. Látọ̀rí àwọn bàbá wa Aláàfin Ọ̀yọ́ tó bàbá tèmi ni. Bẹ́ẹ̀ ni èmi lọ́mọ ẹrú kó tẹ́ pé Ọ̀yọ́ tó sàn jaya bẹ̀ lọ. Dórí bàbá wa Ọ̀kẹ́rẹ́ Ṣakí. Dórí bàbá mi Olúbàdàn. Dórí gbogbo àwọn ọba pátápátá tó wà nílẹ̀ Yorùbá pátápátá. Àwọn ni mò ń bá wí. Kékeré ni ti díẹ̀ Tàlàbánù bèjì. Ọ̀rọ̀ tẹ́yìn sọ yẹn kíní ló mọ̀. Ṣùgbọ́n Ọ̀yọ́ ẹ̀yin ni first suspect. Tí Fúlàní bá gbalẹ̀ Yorùbá, Ọ̀yọ́ ni first suspect. Tani tí bá ṣẹlẹ̀ sí wa nílẹ̀ Yorùbá, Ọ̀yọ́ ni first suspect. Tí ẹ̀ wá àdúgbò ọmọ tí wọ́n kó ní Ọ̀yọ́ mọ́ Òṣogbo. Àbí Ògbómọ̀ṣọ́ tí wọ́n kó wọgbó láti Dèjìlá. Ṣé bí ọmọ Ọ̀yọ́ Yorùbá tí wọ́n bẹ́ lórí? Tí ẹ̀ wá ronú yẹn. Ẹ já tẹ̀síwájú. Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ súnmọ́ mi, ẹ̀yin onílàákàyè èèyàn, ẹ̀yin tó ṣe pé kì í ṣe ààbọ̀ làákàyè lè méjì, tó ṣe pé àwọn aláàbọ̀ làákàyè bí wọ́n bá ti gbọ́rọ̀ wọn ti ẹ̀ ní gbọ́dé parí tí wọ́n fi máa dájọ́, tí wọ́n fi máa sọ̀rọ̀ sẹ́ni tí ń sọ̀rọ̀. Ẹ̀jẹ̀ á yan olódo àìmọye èèyàn tí ọ̀nà ilé ìwé sì fẹ́ olóyè Sunday Igboho lẹ́gbẹ̀ẹ́. Olóyè Sunday Igboho ṣé gbogbo ọtẹ bá ṣe ṣe gbogbo wọn nífẹ̀ẹ́ yín. Ẹ wò ó tọ́ta bá dọ̀rẹ́ ẹgbà pọ́ta ní tẹ́lẹ̀, tọ́rẹ́ náà bá wá dọ̀ta ẹgbà pọ́rẹ́ yín ní tẹ́lẹ̀. Ṣé ẹni tẹ́ bá fẹ́ rìnrìn àjò tẹ́ fẹ́ rìn yín, ìmọ̀ràn àkọ́kọ́ tèmi ọ̀kọ̀ọ̀kọ́ fún yín. Ọdẹ abẹ́ ṣe kó látòkè, àmọ́ ẹ jẹ́ kíjọba àpapọ̀ kọ́kọ́ bu ọwọ́ lù ú. Ẹ ní àdéhùn tó dáa láàrin ẹ̀yin àtijọba àpapọ̀. Ẹ wá méje wọn ó fi yín ṣòṣèlú tó bá dàsìkò òbò. Ntẹ́ ẹ ní lọ́kàn, ntẹ́ ẹ ní lẹ́mìí pé ẹ fẹ́ ṣe, òun ni tẹ́ ẹ gbé dání. Nínú ẹlẹ́lẹ́ẹ̀kejì ń bẹ. Alákọ̀ọ́kọ́ tó sọ, ẹ má jẹ́ kí wọ́n fi yín ṣe ìbò. Ó ní Ọlọ́run gígùn bí ìgò máa gí olómi tí mo ṣòótọ́ ń sìn. Lòun náà sọ. People might do Sunday Igboho as thug during election. I don't trust Tinubu.
I don't trust Nigerian politicians pé wọn ò lè ṣe. Betty Jonathan tí ò bá lu àwọn Tombolo, àwọn Asaridokunbo, àwọn whatever. Tí kò bá lu àwọn General Asabuja. Pipeline tó wà ní Niger Delta á ti di tàwọn Fulani. Àwọn Fulani á ti gbà tán. Bí wọ́n ṣe lómi tó ní Niger Delta ẹja wọn burúkú níbẹ̀ torí epo ń pa àwọn ẹja wọn. Ẹ ṣe jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹja tẹ̀ díẹ̀díẹ̀. Tinubu ò torí Ọlọ́run náà ní torí Ọlọ́run fi Sunday Igboho kalẹ̀. Ṣẹ́ni tó ń ṣoore torí Ọlọ́run wà mọ́ láyé ṣá. Tí ó bá ti pé wọ́n ní tán fẹ́ gbà lábẹ́. Ṣé gbogbo èèyàn ló ń ṣoore láì àgàgà olóṣèlú Nàìjíríà náà máa ṣoore fún ẹ lọ́fẹ̀ẹ́. Kò sí bó ṣe fẹ́ ṣe tó bá dásìkò election. Kò sí nǹkan kò sí màláìkà tó lè bá Sunday Igboho sọ̀rọ̀ tí ò ní campaign fún Tinubu. Torí ká yíníyíní kẹ́ni ṣe mí. Ẹ jẹ́ ká kólódò pó ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín. Èèyàn ní ò gbáléèwé kọjá ká kí Tinubu kó fi Sunday Igboho kalẹ̀. Ìbáyé pátì kù ló wọlé tó máa fi Sunday Igboho kalẹ̀. So jẹ́ pé Peter Obi ló wọlé kó fi Sunday Igboho kalẹ̀. Ẹ fún alẹ́lẹ̀ kejì. Tinubu ló ní Nàìjíríà o. Ṣèyí Mákindé ló ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lásìkò tá a sì wáyé. Tinubu ló ní Nàìjíríà, Ṣèyí Mákindé ló ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Lẹ́yìn ọdún 8 Ṣèyí Mákindé, ó máa kó ní governor, ó máa contest pẹ̀lú Tinubu. Okay, a sì nọdún 4 lẹ̀. Ó ti di gbangbala ṣáńtà. Tó bá dìbò fún Tinubu, tó gbọ́ yẹn bá dìbò fún fún Ṣèyí Mákindé rádà. Tó bá ti wọlé, kí ló dé? Kó bá di president lọ ni. Tó bá yẹ pé gbogbo àwọn tó nífẹ̀ẹ́ Tinubu náà dìbò fún Tinubu, including some part of Ọ̀yọ́, kí Tinubu náà wọlé. Kó lórí rẹ̀ ṣàti wọlé ní tèmi. Tó bá yẹ pé ẹ̀dẹ̀fẹ́ kí Sunday Igboho wá sí Ọ̀yọ́, wá flush àwọn bandits. Ẹ kàn fi yín lẹ̀. Kó dá yín dá Ọ̀yọ́, kó dá yín dá àwọn Fulani. Orí page yìí la wà téèyàn kan ti pè wọlé lọ́dún kan tó ní Fulani ló ta ilẹ̀ fún lọ́yọ̀. Orí íńtánẹ́ẹ̀tì yìí la wà tí Fulani dá ẹran lọ sí àárín ìlú tí wọ́n ní kó kó ẹran ẹ̀ kúrò ńbẹ̀ tó ní wọ́n á pe kábíyèsí nísìn. Ó dẹ̀ yọ fóònù lápò. Ẹ bá rí fídíò yẹn ẹ jẹ́ kí n mọ̀. Ó dẹ̀ yọ fóònù lápò. Ó dẹ̀ pe kábíyèsí Aláàfin tán wàjà. Ọmọ Yorùbá mélòó ló ní nọ́mbà Aláàfin lọ́wọ́. Bàbá mi Adéyẹmí káwọ́ rere máa jẹ nímọ̀ rẹ̀. Tó Yorùbá fẹ́ Sunday Igboho, òkèdè lèmi ti wá. Ọmọ Kwara ni mi, ọmọ Ìgbónà ni mi. Èmi fẹ́ Sunday Igboho o. Ẹ̀yin tẹ́ ń wò mí, ẹ̀yin ńkọ́? Ṣé ẹ nífẹ̀ẹ́ ọmọ Adéyẹmọ? Àwa máa adopt ẹ̀ wá sí Kwara. Ìbẹ́yìn lẹ̀ fẹ́. Ìgbà mi èèyàn máa ń wá stone nílẹ̀ lẹ̀ tádẹ̀ padà lose gold. Tẹ́yìn ò bá fẹ́ Sunday Igboho, èmi fẹ́. Bẹ̀rẹ̀ pé àwọn tó bá fẹ́ náà, àmọ́ ṣẹ́yìn náà fẹ́ Sunday Igboho. Yes, God bless you. Ẹ tẹ́ bá nífẹ̀ẹ́ Sunday Igboho, ẹ jẹ́ á mọ̀. Àwọn bọ̀dá wa jà Ìbàdàn, àwọn náà lè wà lórí show kó máa wò wá. Kó máa wo comment pé ṣáwọn èèyàn nífẹ̀ẹ́ Sunday Igboho lóòótọ́ àbí wọn ò nífẹ̀ẹ́. Èmi nífẹ̀ẹ́. Ẹ sọ̀rọ̀ ajá Ìbàdàn. Ẹ pé gbogbo àwọn àgbààgbà ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n wá ìrẹ́pọ̀ tó dáa sáàrin gọ́vnọ̀ Ṣèyí Mákindé àtolóyè Sunday Igboho. Sẹ́rí gbogbo wa ti yan bí obìnrin tí bímọ ká tó gbé ọkọ̀ dé iná. Ẹ wò ó, ẹni tó bá jí ọmọ lè lu ọmọ pa o. Ní tàn yìí o, àwọn ẹ̀dá kan ń bẹ láyé tó pé bí ẹ bá jà àjàdíjú ni. Wọ́n bá yẹn dàbí ipẹ́ ẹ̀ṣọ́ rẹ rí. Sẹ́yìn ti gbàgbé ni. Àbẹ́ ìrántí Ọ̀sìnlárì mọ́. Bó tiẹ̀ jẹ́ pé ayé ń sọ pé Ọ̀sìnlárì ló ṣàṣejù, pé bàbá ló ṣàṣejù. Ṣùgbọ́n ṣàṣejù nígbà àwọn tíjọba wọ́n bá wí bí ìgbà àwọn ọ̀jọ́ sọ̀rọ̀ rírì. Torí pé tó kọjú sẹ́yìn kan, èyí ló kọ sẹ́lò. Bàbá wa jà Ìbàdàn. Gbogbo àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá. Àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá. Let me start from olóṣèlú ilẹ̀ Yorùbá.
90% olóṣèlú ilẹ̀ Yorùbá ló máa bá ọmọ Yorùbá wí bí ẹni pé wọn ò ti ẹjọ́ tán. 90% ọmọ Yorùbá ló máa jìyà lábẹ́ àwọn àgbààgbà wa ńlẹ̀ Yorùbá. Ajámọmọ tí ẹ fún lọ́mú ọmọ tèkù ọ̀yábù lẹ́yìn ṣán. Àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá àwọn náà ní ká mú ọmọ lámùpa. Àwọn ni wọ́n ní ká mú ṣé wọ́n ní àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tó gbowó kú Abíọ́lá. Báwo lọ́wọ́ ṣe kú ṣọ́ṣẹ́ àgbààgbà ó ṣẹ̀yà àgbààgbà ilẹ̀ Yorùbá ni. Ikú tó wá fún Adéyẹmọ lọ sílé ní July 1st 2021 ṣé àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ò mọ̀ sí. Ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ lẹ́nìí tẹ́ ń sọ̀rọ̀ pé kí ìrẹ́pọ̀ wà láàrin ilẹ̀ Yorùbá. Ta ló sọ fún yín wípé torí wọ́n bá yí sí yín wọn ò lè treat yín worse than auxiliary? Ta ló sọ fún yín pé wọn ò lè ṣe more than tó mọ̀ ṣe auxiliary wọn ò lè ṣe fèmí àti yín? This time tawa yìí Sunday Igboho need our words of encouragement and àdúrà. We know them. A máa àgbààgbà ilẹ̀ Yorùbá dáadáa. Bẹ́ẹ̀ bá ti Tinubu wá dé nísìn tó ẹ̀ṣẹ̀ wá ń kọ́ àwọn èèyàn tọ́jọ́ ọmọ Yorùbá sí post. Sunday Igboho ló máa wá ìrẹ́pọ̀ láàrin àwọn ọba ilẹ̀ Yorùbá. Ohun mi kan wá rẹ́pọ̀ tó bá dé wọn kọ́ máa rẹ́pọ̀ tí Fúlàní bá gbé Sàǹdádé tó máa fi Sàǹdá lé ọba kan ní ẹ̀yìn ọrùn pọ́ọ̀ ọba tó bá wà lẹ́gbẹ̀ẹ́ lé ẹ̀ tó mọ̀ pé lè sáré wá rescue ló máa sáré pè kò ní wo pé àwọn jọ ń ṣọ̀tá torí tó sọ wọ́n di ọ̀tá kò yé mi bí wọ́n dóyàwó ara wọn ní o kò yé mi ṣùgbọ́n ẹ́gò Yorùbá èmi mo tó báyìí èmi mo jù báyìí èmi mo jẹ́lé ìlọ ìwọ ló jẹ́lé ìlọ ó wà lára wa. Let us continue káwọn Fúlàní máa pa wá díẹ̀díẹ̀ tó máa pa tálíkà tán wọ́n ń bọ̀ wá pọmọ olówó. Èèyàn làákà ni mo bá wí o. Ṣèyí Mákindé sì ní nọ́mbà wá àwọn nípínlẹ̀ Ọ̀yọ́ lónìí. Gbogbo ìrìn àjò tá a bá wá fẹ́ gbé nípínlẹ̀ Ọ̀yọ́ tá a bá láṣẹ federal lọ́wọ́ wọ́n ní ẹja tó gbá lé sí kúrámù ìdókò ògùn. Ohun tó dáa lẹ fẹ́ ṣe ìrìn àjò tó dáa lẹ sì fẹ́ rìn pẹ̀lú ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣùgbọ́n àlà ọ̀ràn ká ẹjẹ́ awúgi ọ̀tẹ̀ kápẹ́ ògbégi ìfẹ́ kó lè bá a ṣe sọ àlàáfíà. Kábíyèsí bàbá wa Ọládọjà Olúbàdàn àròsà àkọ́kọ́ Kẹ́mi Ọláògùn bó láàrin bàbá wa kábíyèsí Olúbàdàn àti Gómìnà Ṣèyí Mákindé ṣe rí lónìí. Ẹ̀kọ́ wọn já gbogbo yín nù jẹ. Ìhàwó lolóyè Sunday Igboho kọ sí Gómìnà Ṣèyí Mákindé. Àjọṣepọ̀ wo ní ń bẹ láàrin olóyè Sunday Igboho àti Ṣọ̀ún nílùú Ògbómọ̀ṣọ́? Àjọṣepọ̀ wo ní ń bẹ láàrin olóyè Sunday Igboho àtàláàfin Ọ̀yọ́? Asẹ́yìn ńkọ́? Ọ̀kẹ́rẹ́ tìlú Ṣakí ńkọ́? Gbogbo ẹ̀yin bàbá yìí ẹ wá yọ̀nù ara yín. Ẹ sì ètò tó bá jẹ lásìkò gbogbo náà sọ àwọn kan pè é gbẹnu sáà nílá kan bẹ́ẹ̀ ní kìnnì kan olóyè Sunday Igboho ṣe kìnnì kan. Mo sì sì bọ́ wí òkùnkùn ní kú òlé ẹni tí ọba sì nírú ẹni kì í mọ iye ẹni. Ọba nírú ògo bíi Sunday Igboho ò ní gbàdúrà kọ́rẹ́ dànù. Ṣé gbogbo ẹjọ́ lọ́lọ́run ó dá láyé? Àwọn ẹjọ́ kan bẹ tó gbé ẹjọ́ wọn ò ní rúfin tó ń tàn wọ́n sì ti ṣìkà tí ó sì mú jẹ. Àṣegbé òsì láyé lóòótọ́ ṣùgbọ́n àwọn kan ṣe é tí wọ́n ń gbé bí gbogbo yín ṣe ṣépètò fún Babangida. Táwọn obìnrin tó bọ́ra wọn ó tí wọ́n ṣí ọmọ láàrin ìdá Babangida mọ̀ bẹ́ láyé. Ẹlòmíràn bẹ́ẹ̀ bí bá bẹ láyé náà sí ló sì tí ó kì í mọ̀ tọ́ra rẹ̀ jù. Kọ̀rọ̀ ayé gbà mí a máa sàn ju kọ̀rọ̀ ọ̀run lọ. Tó bá ṣe pé pètè ẹsẹ̀ ló mu tó bá ṣe pé wà tó wù lọ fẹ́ tẹ̀sán rẹ̀ sọ yẹ kó sì wà lókè pẹ̀ tó bá wà ń bẹ lókè pẹ̀ tí ó wáyé tó yẹ kó wà nínú ẹni tí ń dá sọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lónìí Babangida bẹ́ẹ̀ Ọlọ́run mú wọlé òtútù ọ̀dà lásọ láàbò. Bí Jésù ṣe kú fáwọn èèyàn tó ti hàn ló kú fáwọn èèyàn ṣe ń kọrin rè kí ni. Olóyè Sunday Igboho bẹ́ẹ̀ bá lọ wájú ẹgbẹ́ owó ìyòwò ẹ jẹ́ kí wọ́n ṣàkóso láàrin àwọn òpó fún ìpínlẹ̀ Ọ̀yọ́ mú
àtọlọ́hun ó bì àtọlọ́hun ó mu Ọlọ́hun ní jẹ́ wọn kọ̀ kankan fòye o ibi tí mo rí náà rí Yorùbá dé ni mò ń sọ ó dé mu ó di méjì. Bàbá wa kẹtọ́ sọ lẹ́ẹ̀kẹta kò sí kí mọ̀rin kò rí mami kò síbi tí ò sí ọ̀tẹ̀ kò síbi tí ò sí ọ̀dàlẹ̀ ọkọ àti ìyàwó tí wọ́n jọ ń bára wọn sùn tí wọ́n ń pọ́nra wọn lẹ́nu lá nísìn láàárín ìṣẹ́jú méjì ìbásùn tí wọ́n bára wọn sùn yẹn tí wọ́n jọ nu ojú ara wọn ìyàwó mi mú lọ ṣògùn owó ní straight wọ́n dẹ̀ ń bára wọn sùn wọ́n jọ ń yàtà ni ọkọ mi mú lọ ṣògùn owó ní straight bàtọ́ dẹ̀ ń bára wọn sùn wọ́n jọ ń yàtà ni ọmọ ń ta bàbá bàbá ń ta ọmọ nítorí pé ikú ń pa ni ká má sùn mọ́ ikú pa dágbẹ́já ká má sùn pé àní sùn àní díjú náà ẹni tó kọ̀ bá pa ọkọ̀ náà máa tún fi gbé kò sí ẹni tí mọ́tò pa sí títì tọ́ni mọ́tò ló pa o ẹ jẹ́ ká ru òkú ẹ̀ sórí mọ́tò náà tún máa fi gbé kò sí kí Sunday Igboho bẹ́ẹ̀ sí ni máa pọ́n àwọn ọba wa lẹ́nu lálẹ́ ọ̀kọ̀ọ̀kan wọ́n á sì ṣọ̀tẹ̀ Abíọ́lá tó pọ́n wọn lẹ́nu lá wọ́n láwọn náà gbowó kú Abíọ́lá bẹ́ẹ̀ mi ò tiẹ̀ síbẹ̀ tí mi ò mọ̀ ń pa ẹ̀ àwọn bàbá wa ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá látòrí bàbá wa Aláàfin Ọ̀kẹ́rẹ́ Ṣakí bàbá wa Olúgbọ́n àgbẹ̀ ọmọ Bàyámù bàbá wa Olúbàdàn ṣé ẹ rí pé ọmọ yìí ní Sunday Igboho ẹ rí pé ìyanràn ti yín ní Sunday Igboho yẹ kó jẹ́ kọ́ máa ní ta ló jẹ́ Sunday Igboho kan wá ní ọmọ mi ní Sunday Igboho kẹ́ máa wá fi yanràn bí Nnamdi Kanu ṣe ní kó máa pa àwọn èèyàn ẹ̀ tó àwọn bàbá onífìlà pupa oníyẹ́ ìyẹ́ lórí wọ́n sì lọ kọjú Buhari kó fọmọ àwọn sílẹ̀ bí Nnamdi Kanu ṣe sọ pé stay at home tí investment wọn nílẹ̀ Ìgbò tó crumble àwọn bàbá yẹn àwọn ọba tí wọ́n máa ń pa àwọn ọba wọn tó máa ń gbé kinní sórí yẹyẹ pupa yẹn wọ́n sì ń lọ bá Buhari ìgbà tí Buhari tún kú tán wọ́n sì ń bá Tinubu tó wẹ́ pé Sunday Igboho ló ṣe yẹn ṣe lè máa ní kán bẹ lórí lọ́yọ̀ ẹni kan ti ọrùn ẹ̀bọ ogi báyìí nìkan wọ́n á rẹ̀ fẹ́ẹ́ kán fẹ́ tùlùhù ẹ̀ kán gé orí ẹ̀ dànù tíyàn ti máa ń da ọmọ nù pẹ̀lú omi ìwẹ̀ èmi ò mọ̀ Ọ̀yọ́ ni mo ti rí rẹ́ẹ̀rì ṣe pé lọ́dọ̀ ti ń bú àwọn Ọ̀yọ́ ṣe kíní kan ẹ pé mi ò bá wọn bú Ọ̀yọ́ rí torí èmi tán níbẹ̀ èmi tán lọ́yọ̀ọ́ mo dẹ̀ tán ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá mi ò ní bá wọn bú wọn lọ́yọ̀ọ́ ṣùgbọ́n ṣé ẹ tí ìwà rí ní sí pé inú bí yín lọ́yọ̀ọ́ ẹ mú ọmọ yín ẹ jù sínú ẹ̀rùn nígbà tí inú yín bá yọ tán ṣé inú ẹ̀rùn máa yọ Ọ̀yọ́ ayé ọmọ ilẹ̀ tí tẹ́lẹ̀ yọ Sunday Igboho sí lélẹ̀ ṣó yẹ kẹ́ ẹ yọ síbi bíi àtàwọn ará ní Sunday Igboho ṣẹ̀ nínú ikọ̀ wá lè gbé fóònù ojú sí mi mo dẹ̀ jẹ́rìí Àdìsá gbogbo tó bá dé ó máa dọ̀bálẹ̀ ni mi ò bá gbé mi ò rí rí ṣùgbọ́n mo study ẹ̀ ìsìnkú ọ̀pẹ́ sí pé tọ́rọ̀ bá kàn àwọn tó máa sọ̀rọ̀ ní just like me tó bá dójú ẹ̀ sí máa fọ́ everything jájọ kọjú ẹ̀ ẹ̀tí bí tí mo sọmọ ló mọ Ọ̀yọ́ ni bàbá kan ti bọ́ta tó ẹ máa sọ̀rọ̀ lọ máa play báyẹn bàbá kan ti bọ́ta tó sọ wípé àwọn máa rán Sunday Igboho lọ sójú ogun àwọn dẹ̀ máa bà nǹkan ara ẹ̀ jẹ́ òṣà tí yóò wá fúnni lọ́mọ ń pọmọ jẹ ni ẹ̀yin náà sọ nísìn ó mà ṣe o kó dẹ̀ pé Sunday Igboho kó dẹ̀ ra abisa Amẹ́ríkà kó jẹ́ ọmọ òyìnbó aláwọ̀ funfun báláwo kó wọn wá mú ọgbọ́n yẹn jáde ìmọ̀ ààyè kó wá ní agbára bẹ́ẹ̀ yẹn òyìnbó wọ́n wá fi sí wọ́n wá kọ ìwé kan wọ́n ti kọ Bible fún wa wọ́n ti kọ Kùránì fún wa wọ́n lè pè yẹn ní ṣàmbìdì
wọ́n wá ní prophet kan wá láyé ìgbà yẹn prophet Sunday Ṣùngùndùn lórúkọ ẹ̀ tó bá lajú báyìí ó máa mú afẹ́fẹ́ ni nígbà tí wọ́n kó ogun tẹ̀ǹdẹ̀ǹdẹ̀ olófèsì ẹ̀ ló sèfù Amẹ́ríkà wọ́n wá gbélé wa lórí àmọ́ wá forúkọ ẹ̀ gbàdúrà Olúwa ní orúkọ Sunday ní orúkọ Madéyẹmọ ní orúkọ Ìgbòho Òòṣà Olúwa ó yá ẹ sọ di àdúrà ní orúkọ Sunday ní orúkọ Madéyẹmọ Olúwa gbàdúrà mi Olúwa gbàdúrà mi Olúwa gbàdúrà tí Jésù ṣe báyìí fún ó ṣe tẹ́lẹ̀ fún wọn nílùú ẹ̀ kí n gbàdúrà lórúkọ Jésù bọ́dọ̀ bí ṣe pa àwọn ará Mẹ́kà tó à ń gbàdúrà lórúkọ Ànábì kí ló dé kí ni tó ṣẹlẹ̀ ó mà ṣe o. ẹlẹ́lẹ́kẹta ń bẹ̀ aṣíwájú ogun ìṣáájú ogun aṣíwájú ogun ìsọ̀rọ̀ jù aṣíwájú ogun kì í bínú jù ẹ gbìyànjú ẹ kọ́ṣẹ́ ìsọ̀rọ̀ yín ẹ má jẹ́ kí sọ̀rọ̀ yín ọ̀pọ̀ ẹ má sọ̀rọ̀ Aláàfin lọ́dọ̀ Olúbàdàn ẹ má sọ̀rọ̀ Olúbàdàn lọ́dọ̀ Ṣàngó God bless you. ẹ má sọ̀rọ̀ Ọ̀kẹ̀rẹ̀ lọ́dọ̀ Aṣẹ́yìn God bless you. ẹ kóra yín níjànú ẹ má bínú ìfẹ́ tí mo ní sí yín mo fi ń sọ tí mo sọ torí wípé ìtẹ́ ìfẹ́ sọ lára yín fẹ́ gbọ́ ẹ má jẹ́ káyọ̀ ti bí ọ̀hún yín ẹ ní tẹnugbó bí ọ̀hún tó bá ṣe pé wọ́n bí yín tán wọ́n bí mi lé yín ìtì ń sọ fún yín wọ́n sọ fún yín yìí o tí a rí gbogbo àwọn tí a gbé máa jó lọ mọ̀ owó ẹ̀yìn rẹ ìfẹ́ tí a ní sí yín ò tó nǹkan o kì í ṣe pé mi náà nífẹ̀ẹ́ yín jura yín lọ o ṣùgbọ́n tírú akọni bẹ́ẹ̀ fi lè jáde gbogbo àwọn nǹkan bàbá wa tẹ́lẹ̀ ní àìmọye èèyàn tó ní jù yín lọ tí wọn sì torí ẹ̀ kú lábẹ́ obìnrin wọn ọ̀dà àwọn ìjagun nǹkan àìjagun àdá ṣùgbọ́n àwọn ìjagun ẹ̀ lọ bàbá tó wá lè jà fún orí yín bí ìgbà tá a mọ̀ tá à ń ṣe Elédùmarè rẹ̀ ọmọ sọ yín ẹ̀ ní fapágún ẹ̀ ní fẹsẹ̀ gún wọn ní sí ìtàmọ̀ àti gbogbo etí tó ń gbọ́ mi ó di mẹ́ta ẹlẹ́lẹ́kẹrin ẹ lọ rèé ṣe àtúnṣe láàrin olóyè Sunday Igboho àti Gani Adams wọn mọ̀ bára yóò kò lòdù ọ̀rọ̀ pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ń pariwo Yorùbá nation kìnìkan nation èmi ò pín Yorùbá nation kọ́mọ̀ function mo ti pè ọmọ function ṣùgbọ́n ẹ̀yin náà mọ̀ padà bọ̀ Yorùbá nation ẹ wò ó tí ọba lọ́wọ́ ara lé nú àlejò lè mọ sàárè àfojú ẹ lọ ṣe ètò tó péye ẹ má jẹ́ kí wọ́n fi ẹlẹ́yàmẹ̀yà dá wàhálà alẹ̀ gbogbo kálukú mọ̀ báàrin olóyè Sunday Igboho àti bá Gani Adams ṣe rí lónìí sẹ́ẹ̀sì rí o ọlọ́pàá tí ń lé ajá aláìjẹ owó rẹ̀ ní kìí security kankan náà ìjọba méjèèjì kálukú ní ẹ̀tọ́ lábẹ́ òfin láti jà láti gba àwọn èèyàn rẹ̀ kalẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn tí ọjọ́ orí wọn ju tèmi lọ ṣe bẹ́ẹ̀ rántí ìrìn àjò Gani Adams àti Fáṣẹ̀hùn gbogbo wa lájọ mọ tó sẹ́yìn rẹ̀ gbogbo wa lásìjọ mọ tó ṣẹlẹ̀ nígbà náà kí lè mú rẹ̀ tó ṣẹmọ bẹ́ẹ̀ Gani Adams láwọn ọmọ ogun tí wọn olóyè Sunday Igboho láwọn ìlú ẹkùn wọn làákà ìlú báwí kì í ṣòpònú ayírada àsìkò rí o gbogbo ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin ládéládé ẹ̀yin lóye lóye. sẹ́rí brọ́dà wa lórí ọ̀rọ̀ pé olóyè Sunday Adéyẹmọ Igboho ṣá kí má lọ gbàgbé pé kó má sọ̀rọ̀ Aláàfin lọ́dọ̀ Ṣẹ̀kẹ̀rẹ̀ Ṣakí kó má sọ ti Ṣakí lọ́dọ̀ Àsẹ́yìn mo pàtẹ́wọ́ fún yín mo lù yín lọ́gọ̀ ẹnu ẹ kú ọgbọ́n ẹ kú òye ẹ kú ìmọ̀ ẹ kú òye ẹ kú ìfọ̀mọ ènìyàn ṣe ẹ̀yin náà ní tẹnu gbó bí ọwọ́ thank you sir mo dúpẹ́ gan fún ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ọmọlúwàbí ni olóyè Adéyẹmọ Igboho ṣá ọ̀rọ̀ lẹ́sọ ẹjọ́ tó rí tọ́lọ́run ọ̀rọ̀ tí bàbá wa yìí sọ yìí ọ̀rọ̀ gidi ni ẹ má yẹ kẹ́ni bọ̀dí lù yín lẹ́nu gbọ́rọ̀ wọ́n mọ̀ pé you are a free person you are a free minded person ẹ má jẹ́ kí anybody kó lù yín ní ẹnu gbọ́rọ̀ àmọ́ káwọn bàbá yìí kí wọ́n ṣe àtúnṣe
kó tó pẹ́ jù dóyàwó ara yín a gbọ́ pé ọba kan gbẹ̀yàwó ọba kan lẹ̀ Yorùbá ṣùgbọ́n níjà abẹ́ ni ò kí ń tán ìjà abẹ́ nìkan náà ní kì í tán ṣé dóyàwó ara yín ni ẹ̀yin bàbá wa gbàyàwó ara yín kí ló mú yín tẹ́ lè ṣe papọ̀ kí ló mú yín tí ẹ̀ ń jẹ́ kán máa sọ Yorùbá ní ẹnu pé Yorùbá pẹ̀lú ọ̀tẹ̀ Yorùbá pẹ̀lú rìkíṣí báyìí kọ́ làwọn bàbá yín ṣe ṣe àwọn tí wọ́n fi àwọn àpèrè yẹn kalẹ̀ fún yín báyìí kọ́ ni wọ́n ṣe ṣe báyìí kọ́ ṣe ṣe àwọn lo ìfẹ́ lẹ́yìn ṣe bá ìfẹ́ ńlẹ̀ ẹ wá rántí pé gbogbo àwọn ọmọ yín kọ́ ló máa jẹ ọba èyí tó bá jọba á kọ̀ntínú ọ̀tẹ̀ yẹn níbẹ̀ àwọn tí ò bá jọba àwọn aráàlú á máa dìtẹ̀ tòun náà ayé bàbá olórí burúkú bàbá ẹ̀ kíní kan ló ṣe kíní kan nígbà kan ẹ dàgbà ẹ dògbò ẹ fọwọ́ páwọ̀ ẹ fẹ́rẹ̀ ìdíjọbi gbogbo yín lè máa pẹ́ lórí àpèrè yín ṣùgbọ́n má balẹ̀ Yorùbá jẹ́ fún wa ilẹ̀ Yorùbá ń ṣẹ̀jẹ̀ ilẹ̀ Yorùbá ń bleed tí ọmọ Fúlàní bá mọ̀ wípé Aláàfin àti Ọọ̀ni wọ́n wà ní good rapport Ọ̀kẹ́rẹ́ Ṣakí àti Olúgbọ́n Asẹ́yìn Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ kábíyèsí ọba Ẹdẹ ẹ̀hún ọba mi ní Òkè Ọdẹ Àkànbí tó wà pé gbogbo ọba ilẹ̀ Yorùbá pátápátá èèyàn ọba tí mi dárúkọ yín mo kí gbogbo yín o tó wà pé gbogbo èèyàn ọba ilẹ̀ Yorùbá pátápátá ẹ wà ní ìṣọ̀kan wọ́n ní àìrìnpọ̀ ejò ló máa ń jẹ ọmọ ejò níyà tọ́ka bá síwájú tí sèbé tẹ̀lé tí paramọ́lẹ̀ ń wọ́ kúrúkú bọ̀ lẹ́yìn wàláì wọn kò sí aláìyá olórí burúkú ọmọ Fúlàní kan tó máa dojúkọ ejò afàyàfà wọn ò ní wọ Ọ̀yọ́ bí wọ́n ṣe wọ Ọ̀yọ́ yẹn tó wọn kò gbogbo ọba ilẹ̀ Yorùbá ló máa dìde pátá ẹ rántí ogun tó fẹ́ gbàgbó ilẹ̀ Yorùbá ni ṣe gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá náà fọmọ ogun ránṣẹ́ wọ́n ṣe stop ogun Fúlàní ní Òṣogbo àbí ló gbọ́mọ̀ ṣọ̀nà pọ̀ wọ́n ti stop ogun Fúlàní tó fi jẹ́ pé Ìlọrin nìkan ni wọ́n gbà tí gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá tó máa dìde nígbà yẹn ẹ mọ tó mọ ogun Ìbàdàn pàfọ́ọ̀mù ń bẹ̀ ẹ̀yin ọmọ Ògúnmọ́lá ẹ̀yin ọmọ Ìbíkúnlé ológòdó kẹ̀ríkẹ̀rí lójú ogun ẹ̀yin ló máa gbọ́ sásá máa sọ máa gbé ẹ̀yà máa yà Ìbàdàn ní bá ní ìṣọ̀rẹ́ àìmógun jani èyí ló máa fi kára mu fọ́rí mu ó ṣe wá jẹ́ pé èyí tí àwọn bàbá yín jẹ́ jagunjagun tí wọ́n jẹ́ lórí ológun tẹ́gbà bàbá yín máa ń fi wájú gbọ́ta fẹ̀yìn gbọ́ta fúnlẹ̀ Yorùbá èyí lẹ wá bẹ̀rẹ̀ wàhálà láàrin ara yín why ẹ̀ẹ́dẹ̀jọ́ torí Ọlọ́run ẹ̀yin bàbá yìí ẹ̀ẹ́dẹ̀jọ́ ẹ má máa palẹ̀ Yorùbá rẹ̀ pẹ̀lú ọ̀tẹ̀ tẹ́ ń ṣe yìí ọ̀tẹ̀ Àfọ̀njá ṣe pẹ̀lú Aláàfin tí Ìlọrin fi bọ́ mọ́ ìrun ẹ̀ lọ́wọ́ dè ní tí ìrun Àfọ̀njá ò lè dórí àpèrè tó yẹ pé àwọn máa ṣoṣù ká sórí náà ń jẹ olórí lé wọn lórí nílọrin àwọn ọmọ Ládẹrin mi lè sọ lọ́la o ní 2026 yìí àwọn máa ha kẹ̀lẹ̀bẹ̀ náà ń jẹ olórí lé wọn lórí Ìlọrin ibi tí wọ́n ti ń lọ irin èdè Yorùbá ni òkúta Ìlọrin ó wà níbẹ̀ BBC lọ gbé níjọ̀wọ́ wọ́n lọ ṣó ẹ̀ tẹ́ bá wá bẹ̀rù bẹ́yẹ̀ ń ṣe pẹ̀lú ara yín sìn tí Fúlàní wá wọ àárín Ọ̀kẹ́rẹ́ Ṣakí tó dojú ẹ̀kọ́ Aláàfin tó dojú Aláàfin kọ kí ẹ̀hún Ọ̀ọ̀ni tó dojú Ọ̀ọ̀ni kí ló dé gbogbo yín lẹ lówó ẹlẹ́sìn lẹ́ẹ̀kan pàápàá Ọlọ́run gbà fún yín kí wá ló dé tẹ̀lé parí tó wà láàrin kí ló ṣẹlẹ̀ gangan èmi ò gbà pé àwọn ilẹ̀ ló ń ṣiṣẹ́ o tinú yín lẹ̀ ń ṣe mo rí bẹ́ẹ̀ ni pé bámúbámú lẹ yó mọ̀ pé bí ń pẹ̀yà láyé ọmọ ẹnì kọ̀ọ̀kan ṣùgbọ́n tó ń bọ̀ yìí tó bá ṣe ń kọ̀nsúmù tálíkà ló máa kọ̀nsúmù olówó o ẹ wá fẹ́ gbọ́ kò lè kọ̀nsúmù tálíkà tó nǹkan tálíkà á dúró á dìfẹ́ǹdì ààrẹ ẹ̀yin ní bọ̀tí bá lè fẹ́ di wọ́ọ̀sì tálíkà ó lè sá lọ sí Kútọ́nù kó máa lọ fa abọ́ àpadà sí tí láàfẹ́ kó ṣẹlẹ̀ Yorùbá Wùyí lórúkọ mi
Ẹ sọ̀rọ̀ sókè brother wa. Nípínlẹ̀ Ọ̀yọ́ nílẹ̀ Yorùbá ẹ ṣàtúnṣe láàrin Ìbà Gani Adams ẹni iṣẹ́ ọ̀dàlẹ̀ ní jí ń gbé o ẹni tí ìyá rẹ̀ ọ̀dà ló ń dà nǹkan míì nínú ọ̀rọ̀ yìí tẹ́ sọ́ta ẹlẹ́ni tó bá fẹ́ gba fọ́ọ̀mù rẹ kọ́ máa bọ̀ kọ́ wá gbà ọ̀fẹ́ nígbàlá. Olóyè Sunday Igboho sẹ́ẹ̀mẹ nínú ẹni sẹ́ẹ̀mẹ èèyàn nínú èèyàn sísàn pé ẹ fi búra fún wọn tí wọn ò fi ní dà tí wọn ò sì fi ní jẹ́sẹ́ tẹ̀ ẹ̀rọ wọn. Ẹ mọ̀ pé ẹni ó ní Ṣàngó igi tí Ṣàngó ìṣà tí Ṣàngó ò lè nà èrè ló lè sá. Ẹ gbàgbé pé Yorùbá tó dé bẹ́ẹ̀ náà ló tútù pé Ṣàngó yìí jà ọ̀yàlẹ̀ àárọ̀. Wọ́n tún wọ́n ní ayé náà méjèèjì gbé. Kó làwọn tẹ́ fẹ́ kó jẹ́ wọ́n ní wọ́n ṣe ní ipò ọkọ̀ yìí jẹ́. Abẹ́rẹ́ ti gbàgbé ijó kìíní àná tí a ní OPC lẹ̀. Ẹ̀gbọ́n yẹ ìtọ́ kọ́kọ́ sọ tó ṣe pé ẹlòmíì gbẹ́ngbẹ́ gan tó pé bí ẹ bá jọ ìyàwó lásán. Tí n kó bá rántí pé yóò dé èèyàn ìwọ̀nba ní òru wọn lábẹ́ aṣọ. Tí mo ní èèyàn lèèyàn máa jẹ́ o tẹ́ ẹ bá kórúwá ògiri wá tẹ́ ẹ bá kó dà sẹ́yìn Sunday Igboho Olóyè Sunday Igboho ẹ má rò pé bẹ́yìí ṣe rí gbogbo wọn rí o. Tẹ́ ẹ bá ní kálukú máa wá gba fọ́ọ̀mù nígbà míì tí ẹ ní kálukú wá sí OPC wọn máa wá gba fọ́ọ̀mù kò lè gba fọ́ọ̀mù OPC ìdánwò nígbà náà. Àwọn kírímínà gan tó yẹ wọn máa mú 419 410 4120 wọn ní gba fọ́ọ̀mù gbà náà kó tó di pé wọ́n yọ̀rọ̀ rẹ̀ kó tó kàwé yín gidi. Bàbá wa Jàmbàdàn tá bá torí pé àwọn ò lè máa gba fọ́ọ̀mù àwọn ẹni bí máa gba fọ́ọ̀mù Olóyè Sunday Igboho ṣe gbọdọ̀ jáde wọ́n á palẹ̀ Yorùbá tán wọ́n á palẹ̀ Yorùbá run kò síbi tẹ́ gbìn nǹkan sí tí koríko ò ní wù níbẹ̀ ìdá wọn fi Ṣàngó búra ìdá wọn fò kódà kan fi Ọbàtálá búra mo fẹ́ kẹ́ rántí wípé ní bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ẹnìkan converse lára àwọn tó mọ páàsì Kúdí Abíọ́lá kalẹ̀ ó ní Kúdí Abíọ́lá ló rán ọmọ òun lọ sí school ó ní Kúdí Abíọ́lá ló ń sanwó léhùn òun ló mú páàsì Kúdí Abíọ́lá kalẹ̀ àlọ́ òun ìkà àlọ́ òun abínú ẹni àlọ́ òun ẹni tí ò bá fẹ́ ni mo ṣe fẹ́ràn Òṣùpá púpọ̀ Saheed Òṣùpá mo fẹ́ràn kíyàn ní kóyàn ní ṣókò lórí ó lè mi ò kí ń sàlọ̀fẹ́ ni tí ò bá nífẹ̀ẹ́ mi kí Sunday Igboho kó ní ẹ máa wá gba fọ́ọ̀mù o 10 mílíọ̀nù o ẹni bí a gba fọ́ọ̀mù olè a gba fọ́ọ̀mù ìka èèyàn alamí a gba fọ́ọ̀mù a ṣe é rìn torí òní mi kò sí. This is where Sunday Igboho need our words of prayers and encouragement. Sunday Igboho need wa lásìkò tó wà lórí ọ̀rọ̀ Sunday Igboho àti Ìbà Gani Adams alágbára ni Sunday Igboho alágbára ni Ìbà Gani Adams bẹ́ẹ̀ kí gbogbo wa rántí pé ìró ẹkùn security is a private security industry àbí private security network. Sunday Igboho applied for ìró ẹkùn security network. Ìbà can also do the same thing. Àti rí pé nígbà tá a bẹ̀rẹ̀ Yorùbá nation tá a pariwo Yorùbá nation Sunday Igboho tá bá ní kíní bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n wà wájú wọ́n wà lẹ́yìn wa wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ wa wọ́n wà lọ́tún wa ajá tó ń rí ni tó ń gbó ajá tó rí ni tó ń jùrù tó wá rí ni tó ń gbó ṣé àti mọ̀ pé lọ́wọ́ kankan nínú ni Adisa try his best láti jẹ́ kí òun àti Gani Adams kí wọ́n jọ wà ní good rapport. He tried his best. Despite pé
àwọn ọmọ ààrẹ máa ń bọ̀ tá máa ṣe yan mo lórí íńtánẹ́ẹ̀tì. Sunday Igboho tried his best. Tó bá kíyàn lẹ́ẹ̀kínní tí ò dé ẹ lóhùn, tó kíyàn lẹ́ẹ̀kejì tí ò dé ẹ lóhùn, pàátì lẹ́ẹ̀kẹta lọ́nà kọ́. Baba Gani Adams can also apply àti ríru ẹkùn káwọn náà apply fún ẹkùn àbí oko ẹkùn. Tí Sunday Igboho bá ń kọ́ àwọn lọ sí Èkìtì tí ò bá tó, he can just put up a call to Gani Adams. Báwọn ṣe máa ń pera wọn because mo call of age mates jọ ni wọn. Bóyá Gani Adams náà pera wọn, bóyá Ààrẹ Ọ̀nà Kakanfò náà pera wọn, whatever. Ṣé mo lè rán ọmọ ogun 10 lọ́dún ẹ̀? Afẹ́sáré dẹ́kìtì, àwọn mo short of ọmọ ogun. Fine. This is a business that everybody can do lórí ilẹ̀ Yorùbá. It's a business, for God's sake. You can apply. My sister ẹ̀ bóyá oko ẹkùn ní tiwọn àbẹ́kùn ẹkùn. Yorùbáwùyí tí bá lówó lọ́la, I can easily apply. Tinubu mo fẹ́ gbé kinní kan bóyá fùrọ̀ ẹkùn lèmi máa gbé kalẹ̀ àbí apá ẹkùn àbí orí ẹkùn àbí mú ẹkùn. Mo fẹ́ apply. Tó má ti wo criteria mi, tó má ti wo pé mo lágbára mi gbé. Mo máa fún mi. This is a private security network that anybody can apply for. For God's sake, Yoruba. Gbogbo ẹ̀tẹ́ fẹ́ gbà kí làníyàn ọ̀pọ̀lọpọ̀ tí kò níṣẹ́ lọ́wọ́ ìní ọ̀wọ́ àjọ ìwé ẹkùn yóò ṣe máa fi opportunity yìí wá tí ọ̀jẹ̀ yóò wá nípa wa máa fi ìtọ̀fọ́ ìgbẹ́ ẹ kíyèsára o ẹ kíyèsára o subhanallah ṣé ẹ rò pé gbogbo ọlọ́pàá ni ọ̀dà àwọn àsáwọ̀ tó wọnú ọlọ́pàá ní ọlọ́pàá jẹ́ àwọn àsáwọ̀ tó wọnú sójà ní kó bá sójà irú kéènì wò lè fẹ́ sí fún irú ìdánilẹ́kọ̀ọ́ wò lè fẹ́ sí fún èyí tí ẹ ti gbàgbé pé ọ̀rọ̀ ẹ̀yìn ìdá máa fi púpọ̀ bẹ́ẹ̀ àbí gbogbo ẹni tó bá ń wá tó fẹ́ gba fọ́ọ̀mù tí ẹ mọ̀ bí wọ́n ti wá ẹ mọ̀ bóyá àwọn ọ̀tá ní ìyẹn ara wa ẹ̀yin tó lè fi ṣe second command pé ló wà lóyà jù àfi kí lẹ́dùnmọ́ rẹ̀ ọmọ sọ wa olóyè ẹ̀fúra bí mo ṣe ń rò nínú ọpọlọ mi èrè gbé kalẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n mo mọ tí ń jẹ́ Yorùbá àbáwá kọ́ ni yóò Yorùbá yóò bí iná alẹ́. Why ta máa ń condemn Yorùbá náà? Yorùbá ló ń bí ogi Why? Kì í ṣe gbogbo ẹni tó fẹ́ kẹ́ ẹ ga ló fẹ́ kẹ́ ẹ ga jù lọ. Kì í ṣe gbogbo ẹni tó fẹ́ kẹ́ ẹ dókè ló fẹ́ kẹ́ ẹ délẹ̀ lérí. Ilé ìgbìmọ̀ yàtọ̀ ní ẹni nìkan. Àwọn abẹ náà kọ́ mọ́ gbàbọ̀dé abúlé. Ìṣẹ̀dá àwọn ọmọ gbàbọ̀dé. Nítòótọ́ tá a bá ro ti pẹ̀lá ètò ọba jẹ́ bàbá tó ro ti pẹ̀lá ìjọ òní dáa. Nínú ìjálẹ̀ discourage yìí lórí ìrìn àjò tẹ́ fẹ́ rìn ṣùgbọ́n nǹkan lára àwọn ẹ fura o ẹwẹ̀ yìí wo ẹ fura o ẹwẹ̀ yìí wo torí wípé abánidá kò ní abánidébẹ̀ kan lè má bàa tán. Àwọn kan bẹ tó ṣe pé ìkórìíra pé sóun nìkan ní lásán àwọn kan bẹ tó ṣe pé sóun ní ọwọ́ àgbà gírèsì iná ẹlẹ́fìn aládàáwò wájú ẹ fura o tó bá sì ti di pé ẹ fẹ́ kọ̀ǹtó èèyàn tó lé 10 sọ̀rọ̀ kọ̀ǹtó. Bàbá wa jà ń bàdàn nǹkan tí ẹ mọ̀ ni wípé bẹ́ ṣe wà yìí pẹ̀lú ìwọ̀nba ògo tí Ọlọ́run fún yín mo sọ pé ìwọ̀nba ògo tí Ọlọ́run fún yín I am not mi ò ridicule yín o mi ò ridicule yín okay let me say pẹ̀lú ìwọ̀nba Yorùbáwùyí pẹ̀lú ìwọ̀nba ògo tí Ọlọ́run fún mi lórí íńtánẹ́ẹ̀tì let me put it there because mi fẹ́ lo ìwọ̀nba fún yín kẹ́ má bóyá
mo try láti ridicule yín ló bí mo ṣe ń sọ̀rọ̀ yìí àwọn kan wà tínú wọn ò dùn sí mi pé ṣóhun nìkan ni tó bá ti bẹ̀rẹ̀ ṣó bá àwọn máa pé sórí ṣó ẹ̀ ni ṣóhun nìkan ni wọn rántí pé títí wa Savage bá lanu lẹ́nu thousands of èèyàn ló máa wo page láti wò kókàn máa jùdí lásán kókàn máa tẹ̀ sọ̀rọ̀ obìnrin àwọ̀ ọkùnrin àwọ̀ so Sunday Igboho ó fẹ́ ṣe security páwọn kan máa bínú ẹ̀ normal thing ni the worst risk láyé risk tó tóbi jù láyé ó ní pé kéèyàn má take a risk mi ò bóyá ọ̀rọ̀ mi yẹn yé yín the worst risk tó risk jù láyé ó ní kéèyàn má take a risk like just Peter Obi is saying I don't want problem and you want to be a president of a problem country let me check back here I don't like problem I don't want to have a problem ilé ìtàwá yìí gan ogun ni olórí kan ní mi ò mọ̀ pójú ogun láyé o bá má ti múra sílẹ̀ láti ìgbà èwe ní bá má ti múra sílẹ̀ bá ti kó ọ̀tá àti ìbọn àti kíní I don't want problem. Tẹ́ ẹ bá mú di ẹyọ kan lọ́ọ́ control màálù tẹ́ ẹ bá mú di lọ́ọ́ control ajá tó bá ti mú ojú yín ṣùgbọ́n àwọn èèyàn tẹ̀ sọ ẹ wo orú àwọn tí wọ́n wà tí wọ́n pa wọn fẹ́ jọ yìí. Firstly, Olè gan máa join olè. Secondly, kò lè jẹ́ educated people. You heard what he said? Ojú tì mí fọwọ́ tẹ̀sán ajá ń bàdàn. Kò ní abúlé ìṣẹ̀dá àwọn ọmọ gbàgbọ́dé. Nítòótọ́ tá a bá ro ti pẹ̀lá ètò ọba ìjẹ́ bàbá tó ro ti pẹ̀lá ètò òní dáa. Nínú ìjálẹ̀ discourage yìí lórí ìrìn àjò tẹ́ fẹ́ rìn ṣùgbọ́n nǹkan lára àwọn ẹ fura o ẹ wẹ̀yìn wò ẹ fura o ẹ wẹ̀yìn wò torí wípé abánidá ta ló lórin kò ní bá ní débẹ̀. ẹjọ́ torí Ọlọ́run èèyàn tí mo ti gbé wọrí pé lórí TikTok yìí wọ́n ti lé ní 40 if you want to come on TikTok mi tó bá dẹ̀ mute jọ drop ara ẹ̀ mo fọlọ́run bá bẹ̀ yín. Mo ráyà tí máa rojọ́ ọjọ́ kan tí mo ráyà tí máa rò sí. Oṣù fún mi 10 minutes kó wá gbà ń tẹ̀ mí ẹjọ́ fún mi tán TikTok kò máa ṣe é lé ní. Níbẹ̀ kan lè má bàa tán. Wọ́n àwọn kan bẹ ti ṣe pé ìkórìíra pé sóun nìkan ní lásán àwọn kan bẹ tó ṣe pé sóun yẹn wàá gba gírèsì iná lẹ́ẹ̀fì aládàáwò wájú ẹ fura o tó bá sì ti di pé ẹ fẹ́ kọ̀ǹtú èèyàn tó lé mẹ́wàá sọ̀rọ̀ kọ̀ǹtú tẹ́ ẹ bá mú di ẹyọ kan lọ́ọ́ kọ̀ǹtú màálù tẹ́ ẹ bá mú di lọ́ọ́ kọ̀ǹtú ajá tó bá ti mú ojú yín ṣùgbọ́n àwọn èèyàn tẹ̀ sọ ẹ wo orú àwọn tí wọ́n wà tí wọ́n pa wọn fẹ́ jọ yìí firstly kò lè jẹ́ right people secondly kò lè jẹ́ educated people. He said kò lè jẹ́ right people kò lè jẹ́ educated people. What? This is the problem you guys are having. Àwọn tí wọ́n ti ṣe lẹ́yìn MC Olúọmọ as of today tí wọ́n ń ṣe àgbèrò we have graduates there. We have graduates. Even Dangote nílẹ̀ Yorùbá ó lóun need àwọn BSc holder as drivers and people who were applying with BSc wọ́n apply for truck driver mo bi tí Nàìjíríà ti worst dé nísìnyí graduate tó ń gba 10,000 àbí 20,000 ní tó ń kọ́mọ ní school. I know of a guy òun ló ń kọ́ primary 1 to 6 primary 1 to 6 òun ló ń kọ́ ó dẹ̀ gba 25,000 ní salary. Come on now. Ẹ sọ̀rọ̀ o. Thirdly irú àrùn lè pè ọjẹ ní ó pọ̀ bẹ́ẹ̀.
Ìbàdàn tọ́gù ló máa pọ̀ ń bẹ̀. Ẹjọ́ bàbá Ìbàdàn ajá ń bàdàn. Ṣé mo yí lè ṣe security? Ṣé white collar job ni àbí tíátà? Bí mo tẹ́ bá ń ṣe movie. Tẹ́ bá ti lè mute máa drop yín ni o. Mo ráyè gbogbo yẹn lórí page mi o. If tẹ́ bá ń ṣe movie, tẹ́ bá fẹ́ act ibi àwọn ọmọ ọ̀tá, máa tẹ́ máa fi síbẹ̀. Ó láwọn kan tó pé wọ́n yẹ jẹ́ star tó lè fi wọ́n síbi kan ẹ̀yin wọn lè fi ń ṣọmọ ọ̀tá nínú fíìmù. Báwo lè fẹ́ ṣe? Kọ́ni ká wá ṣọmọ ọ̀tá ní sí báwo lè fẹ́ ṣe? Báwo ọ̀nà wo lè fẹ́ gbà fi ṣe? Ẹ bá fẹ́ níbẹ̀ ni. Tó bá ní kẹ́ ṣe gate man, ẹ lè ṣe. Tó bá ní kẹ́ ṣe bàbá olówó, ẹ lè ṣe. Ṣùgbọ́n ẹ lè ṣọmọ ọ̀tá kí lẹ fẹ́ fi kún. Torí ìjọ tó gun bá lè la ṣe máa ń ní àwọn ọmọ tó lé ńlé. Stop calling our brothers thug. Kí lẹ ń pè wọ́n thug fún? Ẹ sọ̀rọ̀. Ní ìtàbùkù wọn. Ẹ tàbùkù wá. Ní ìtàbùkù wọn. Ẹ tàbùkù wá thug lè ní. Ṣé síwájú ilé kò lè sọmọ ẹ̀yẹ rere? Ẹ̀yẹ mọ̀ pé ó kọ̀ ògbówó ni wọ́n mọ̀ fi jẹ́ tí ẹ bá ń jẹ́. Ó kọ̀ ògbówó ni wọ́n mọ̀ fi ṣe tí ẹ bá ń ṣe. Wàláhì lè ní. Ẹ̀yin bá ṣe kinní kan, á di skinny rẹ̀. Bẹ́ẹ̀ ṣe ní tọ́lọ́pàá kan ṣàṣìṣe tí wọ́n gbaṣọ lọ́rùn tí wọ́n yọ fódà sọnù tí wọ́n fẹjọ́ rẹ̀ bí DPO tí wọ́n fi di area commander tó ń gbìjọba ló gbà wọ́n ṣiṣẹ́ yìí. TikTok mi kò tẹ́ tó tí nǹkan bá ṣẹlẹ̀ ní ìsìn kò bọ́ sọ́dọ̀ Ìgbòho wọ́ọ̀dà. Àmọ́ tẹ́ ẹ bá ti tẹ́ nílẹ̀ dàgbàkú bá dé yọ jẹun lọ ni. Tẹ́ ẹ bá ṣètò tẹ́ ẹ kẹ́ ṣe pẹ̀lú ìjọba àpapọ̀ tẹ́ ẹ parí ọ̀rọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ tẹ́ ẹ yẹn dín láàrin àwọn ládéládé tẹ́yìn àti Gani Adams tẹ́ ẹ jọ jìṣẹ́ bíi. So tí olóyè àti Gani Adams bá ti wájọ di nǹkan kan náà nísìn àwọn ọ̀bàyéjẹ́ àwọn ọ̀dàlẹ̀ wọn ò ní join ní ìwé ẹkùn they play brother wa they play tọ́lọ́ ọ̀rọ̀ tẹ́sán yẹn gan ọlá pé Yorùbá ní tẹ́pẹ́ àwọn kan náà sọ ni ọ̀rọ̀ yẹn mú nǹkan kan jáde ó bí nǹkan kan tó bá ti wájọ ṣe pọ̀ nísìn just like nǹkan tí Gumi sọ fún wa wípé ẹ bá fẹ́ live in peace ẹ jẹ́ kí àwọn bandits kó máa bá yín ṣọ́nú igbó yín. Is that what you are telling us about Gani Adams? Tí mo sọ bá ń sọ kó máa rántí mọ́ gbọ́ brother wa. Tí mo sọ bá ń sọ kó máa rántí mọ́ gbọ́. Ṣùgbọ́n àní twist ọ̀rọ̀ yín. So tí sọ́ni go bá ti wà good cordial relationship báyìí pẹ̀lú àwọn ọba Ọ̀yọ́, àwọn baálẹ̀ Ọ̀yọ́, àwọn whatever Ọ̀yọ́ and Gani Adams. So àwọn Alabode ò ní wá ó deep ọ̀rọ̀ yẹn deep ṣùgbọ́n kó máa yí àwọn tó wà lórí pé ọlọ́gbọ́n ló máa yí ọ̀mọ̀ràn ló máa mọ̀. So ti yé ẹ̀yin èèyàn mi ṣó clear? It clear to you ẹ̀yin èèyàn mi? It clear? Ṣó clear? It clear àwọn gbọ́ English lórí page ṣó clear? Wọ́n ti ní cordial relationship. Àwọn alágbàákò ni wẹ́dà wa jà ń bàdàn ẹ sọ̀rọ̀. Tẹ́ ẹ jọ jẹsẹ̀ bíi ibi tó tí ọba gbà yọ ibi tó wọn bàbá yọ òwú wa lójú wa ojú tó. Okay, so definitely àìṣepọ̀ wọn sì ló máa jẹ́ kí ọ̀tẹ̀ àti ogun wá sí Ajábàdàn mo fẹ́ tú àárín yẹn kó máa yí àwọn ọlọ́gbọ́n. Mo sọ pé tí ẹ̀yin tí ń bá ṣe ọmọ Adéyẹmọ lẹ́nìí káburú má ṣe ọmọ Adéyẹmọ a fi ẹ̀mí Àdìsá lé àwọn alẹ́lẹ̀ Yorùbá lọ́wọ́ káburú má ṣe Ọ̀yọ́ ni first suspect Ọ̀yọ́ ẹ̀yin ni first suspect Elédùnmọ̀ yóò mọ̀ sọ yìí. Àṣẹ. Abẹ́yìn tí ẹ ti gbàgbé pé gbogbo àwọn agbésùn ní ìfẹ́ sọ yìí tí náà bá láláwo lẹ́yìn kò ní gòkè odò. Wọ́n lè jẹ́ Fúlàní, wọ́n lè jẹ́ Yàmí, ṣùgbọ́n sẹ́yìn pé tá a bá tú o, àbá Yorùbá mẹ́. Ẹsẹ̀ ló lé ní. Olóyè Sunday Igboho, sẹ́yìn pé tá a bá tó tú o dáadáa,
àti lè bá àwọn ìjọba tí wọ́n àwọn nínú orí àgbo àti lè bá àwọn alágbára tí wọ́n ń pàṣẹ ìlú àti lè bá wọn lábẹ́ ẹ̀ tí wọ́n jẹ́ pàgbó. Ṣùgbọ́n náà ni wọ́n sàlù fáyé náà wọ́n sàlù fàjẹ́. Torí tí náà bá láláwo lẹ́yìn kò lè gòkè odò. Àlejò tó dé tí ń fàjẹ́ fowó hàn nínú ọbẹ̀ ó yẹ kí ẹ mọ̀ lọ́wọ́ ara lé nú. Ẹrù talábòsí mọ́rin àjò tẹ́ fẹ́ rí o. Ẹrù talábòsí mọ́rin àjò tẹ́ fẹ́ rí. Gbogbo táǹsì àti táwọn sùúrù tó lọ́jọ́ ni. Ẹ̀wọ̀n pé tó bá tàkókò tí wọ́n bá jó lórí kókó pàápàá jùlọ ká bá ti dìbò 2037 tán wà láì mú yí orí òye padà ẹ lọ rí kọ́ ọ́lẹ̀ ṣùgbọ́n ní ẹ̀kẹ́ ti gbọ́ nínú òwòye táwọn ọ̀dọ́ tó máa wọ̀ psychologically tí ní àfi parí báyìí. Ìdí nù tí mo fi ní èmi ò fọwọ́ sí o. Ok, ẹ ṣeun tẹ́ fọwọ́ sí lórí TikTok yàwá agbóhùnsókè yàwá Adébọ́lá. Hello, auntie. Yes, ma. Ẹ kú dédé àsìkò. Ẹ kú ọ̀rọ̀ Yes, ma. kò ní sun yín kò ní Àṣẹ, ẹwà. àṣẹ, Ìrẹ gbogbo alágbára náà. àṣẹ. First, mo try láti remember bẹ́ẹ̀ ṣe play video yẹn. Ìgbà tẹ́ play video yẹn mímọ̀ pé kò ṣe bàbá Tinubu ló ń sọ̀rọ̀. Video Very dark man. tẹ́ play bàbá Tinubu yẹn. Èmi mọ̀ pé bàbá Tinubu kọ́. First bàbá Tinubu ò clear bẹ́ẹ̀ ni rí. Bàbá Tinubu ti dàgbà. Ok, tó bá fẹ́ kú, wọ́n fẹ́ kú ni ọ̀bọ̀ fẹ́ yé ni o. Tí gbogbo ọmọ Yorùbá tó bá understand the game tó ń play, kí gbogbo ọmọ Yorùbá kákú lọ, máa kó vote fún bàbá Tinubu. Kí gbogbo wa fẹ́ kan dìbò fún Tinubu. Gbogbo ọmọ Yorùbá ibi náà fẹ́ bá lọ yìí sì everybody fẹ́ kan dìbò fún Tinubu. Ọlọmọlọpàá wa. Máa vote fún Tinubu even though mo ní Yíbò lẹ́bi àti tí bá sọ story Yíbò ẹbí mi fún yín. Wọ́n bímọ. Wọ́n dé àti mi wọ́n marry wọ́n separate. Ṣé mo pé bàbá ní Yíbò Yorùbá làwà? Ṣé mo pé Yíbò yẹn ó ṣọ́ grandmother ọmọ yẹn ó ti mọ time tó máa ń wẹ̀ fún àǹtí yẹn. Ó lè gbé àǹtí yẹn wọ́n kidnap àǹtí yẹn wọ́n gbé lọ sílùú wọn. Wọ́n máa gbé lọ ni. Ọtí táǹtí yẹn tó dàgbà kó tó àǹtí yẹn ń bímọ. Tí mo sọ ìyá tí mo sọ ìyá tí mo sọ ìtìkú o kọ́ tó rí pé wọ́n gbé ilẹ̀ Yíbò lọ gbé lọ. I'm not discriminating against anybody. Me discriminate against anybody. Secondly, ìyá Jàmbádàn tó sọ̀rọ̀. Olóyè ti sọ náà ó lẹ́ni bọ́dì olóyè òṣọmọdé náà ní ìmọ̀ kan tó gbogbo wọn pariwo hù hé láti jọ tó bàbá Tinubu. Everybody àwọn ò support ẹ. Ẹ má support ẹ náà, ta ló bẹ̀yìn kẹ́. Ṣé nǹkan tẹ sọ àǹtí? Mo tèmi kò sí anybody tí ò tọ́ mọ́lẹ̀ Yorùbá. Tí nǹkan bá ṣẹlẹ̀ sólóyè Ọ̀yọ́ ló máa kọ́kọ́ mú. Ọ̀yọ́ ni o, àwọn ni. Olóyè ò disrespect kábíyèsí náà. Everybody rí fídíò yẹn orí bàbá Aláàfin tó wàjà níjọ́sí. Olóyè bàbá máa ń kí olóyè náà. Kí ni big deal kí ni big deal? Ọlọ́run á fún olóyè ṣe. Ẹni tó bá ti wọlé tó máa bá wa mute àfọlọ́run ọba bẹ̀ yìí fọ̀ náà tí nǹkan bá ń sọ̀rọ̀ lọ bá wa mute ẹ bá àwọn èèyàn lórí page. Gbogbo ọmọ tó bá kó lọ sójú ogun lọ́ máa jọ padà wá. Ẹ bá wa mute o. Because ó sad. Tẹ́ bá lè fún yàn ní support. Ẹ back off. Ẹ má discourage èèyàn. Encouragement lọ ọkùnrin yẹn ní bàbá yẹn ní. Ṣé ẹ wà lórí page mi lánàá lórí TikTok tí Túndé Lucas. Àjọ wà lórí TikTok àti Túndé Lucas. Ọmọ Fulani. Àlẹ́ mi gan lọ wo page àti Fulani ló orí Fulani. Fulani ni orúkọ ẹ̀ Túndé. Ó dẹ̀ ń sọ kí Sunday Igboho má balẹ̀ Yorùbá jẹ́. Ó dẹ̀ ń sọ rẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí Sunday Igboho kó darapọ̀ má Mọ̀tẹ́kùn ilẹ̀. Fídíò yẹn wà lọ́mú máa gẹ̀ sí tàbí alẹ́ ní àbílọ́la. Kó darapọ̀ má Mọ̀tẹ́kùn kó lọ join Àmọ̀tẹ́kùn ní kọ́mọ́dálẹ̀ Yorùbá rú kìnnìkan. Àṣẹ Fúlàní ni. Ilé olóyè tó wà lóṣogbo. Ó ní ilé olóyè tó wà lóṣogbo. Ó láwọn bàbá wa Jàmbádàn. Màá jẹ́ Ọlọ́run jẹ́ kẹrí fídíò yẹn tí mo padà sẹ́ndẹ̀ síta. Ó ní ilé olóyè wọ́n gbàsọ́dọ̀ tó fẹ́ sílẹ̀ tó wà lóṣogbo. Ó láwọn jọ sílé ẹ̀ ni. Lóṣogbo. Ó láwọn máa lọ ilé ẹ̀ ń Ìbàdàn. Ó ní tó lè bá fẹ́ ṣe anything. Ó lóun ló máa ń pè. Ó lóun sáfù DSS fún ọdún 15. DSS kóhun tó sá kúrò bẹ̀. Kóhun tó kúrò ńbẹ̀.
ó náà lóye máa ń pè tẹ́ni tí bá ti ẹ̀ ṣẹlẹ̀ ó dẹ̀ sọ̀rọ̀ lẹ̀ Yorùbá bí ẹni pọ́ ní sẹ̀lẹ̀ Yorùbá at the end of the day lẹ́nu kan sọ fún wa pé Fúlàní ni o àmọ́ àwọn èèyàn lọ́wọ́ péjì ẹ̀ báyìí Fúlàní ni. tí wọ́n bá lè encourage ẹ lóye kọ́ máa discourage bàbá oníbàbà. That is just it. You just need our encouragement for now. àwọn ọmọ yẹn ti wà okay ẹ jẹ́ bá béèrè lọ́wọ́ Àjàmbàdàn àwọn ọmọ tó kó 46 yẹn sójáde kó condemn nǹkan tó ṣe. Èmi tẹ̀ fẹ́ bi Àjàmbàdàn pé àwọn ọmọ ẹ̀ bára ṣe lè rí wọn gbà bóyá wọ́n lè bá bóyá àwọn alágbára tó sọ pé wà ní torí it's a shame on àwọn alágbára tó sọ pé wà ní Ọ̀yọ́ tí wọ́n wá kọ́ ọmọ lábẹ́nu wọn tí wọ́n dẹ̀ lè bá wa fọ́gbára